wọ́n rí ẹ̀ ọlọ́run ń bọ̀ dúpẹ́ wọ́n jáde lọ́sàn-án náà ó sì máa rìn lóru torí àwọn Adédoyin o. Are we good to go? Mo wá charges tí Adédoyin fi gbé mi kọ́ tó gbé mi lọ kóòtù ni. Ògbóǹtarìgì akéwì kan nínú àwọn tó máa ń kéwì nílẹ̀ Yorùbá, mi ní dárúkọ ẹ̀, ṣùgbọ́n kí ìfojú hàn kì í sáwé kòkó ni mò ń bá wí, èèyàn kan ni. I don't know him. Ní nǹkan kan papọ̀ rí. Ó ń gbélé Yorùbá ń bí. Ó ní òun àti bàbá mi jọ ṣe nǹkan kan papọ̀, I don't know. Bàbá mi àti ẹ̀ ò sí wọn àjọ ṣe nǹkan papọ̀. Tí òun àti bàbá mi bá dẹ̀ jọ ṣe nǹkan papọ̀. Bàbá mi tó rí bá sí ti lọ ràn. Òun àti bàbá mi ni bàbá mi ló lè sọ ẹ̀rí ẹ̀ lọ́hùn. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó gbé lọ́wọ́, iṣẹ́ tí ẹni náà gbé lọ́wọ́ bàbá mi ò ṣerú ẹ̀ tó fi lọ bọ́lọ̀, èmi ò jẹ́ ní ṣerú ẹ̀. Ẹni náà ń pe àwọn èèyàn, ó ń sọ àwọn ọ̀rọ̀ kan fún wọn. Ó ti yó, ó ti ó sọ̀rọ̀ nípa Adédoyin. Kẹ́nìkan kó má sọ̀rọ̀ mọ́, kán má sọ̀rọ̀ Timothy mọ́. Tí ilé ẹjọ́ bá tiẹ̀ wá dájọ́ tán, àwa lè bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ ńgbà náà. Ṣùgbọ́n gbogbo bá ṣe ń sọ̀rọ̀ yìí, a kàn ń dààmú Adédoyin ni àti gbogbo àwọn tí wọ́n mú. Gbogbo ẹ̀rí ọlọ́pàá yẹn gan ò tó láti máa dààmú Adédoyin. Ó yẹ ká dààmú Adédoyin, ó yẹ ká fílẹ̀ ni. Ẹ̀yin èèyàn mi jákèjádò àgbáyé, mo fẹ́ bẹ̀ nítorí t'Ọlọ́run, bí ẹni bá jẹ tí òyò ìgbẹ́ lójú ó tì, ẹ jọ̀ọ́ mo fọlọ́run tó ní ayé àtọ̀run bẹ̀yìn. Jà fún Timothy, ẹ jọ̀ọ́ tá a bá ń jà fún Timothy ṣebí ló ti kú yẹn, tá a bá ń jà fún Timothy ṣebí òun náà ti sin yẹn, tá a bá ń jà fún Timothy ṣe bá ti pay last respect, ara wa là ń jà fún. Ìkan nínú àwọn èèyàn mi pè mí lánàá, wọ́n text ní ilé response bóyá wọ́n máa gbọ́ mi báyìí. Wọ́n ní àwọn fẹ́ rí mi káwọn tó travel back, àwọn dẹ̀ wà lẹ́kọ̀ọ́, kí n jọ ṣé Lagos Ìbàdàn expressway so ti free báyìí, sáwọn lè gbàbẹ̀ so ti safe. Lóòótọ́ làwọn ọlọ́pàá ń pààrà bẹ̀ lójoojúmọ́ náà. Why are we blaming the presidency? Why are we blaming the politicians? Why are we blaming them? Wọ́n ṣẹ̀ wá lẹ́sẹ̀ kankan náà. Àwọn olóṣèlú yẹn ò ṣẹ̀ wá lẹ́sẹ̀ kankan. Wọ́n dáa púpọ̀, wọ́n ń ṣe dáadáa. Tẹ́ ẹ bá rí aburú tí ẹlòmíì ń ṣe tó dẹ̀ lóhùn sí nídìí òṣèlú. Àwọn tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, entertainer ni wọ́n ń entertain wa ni, let's see them as entertainer. Àdẹ̀bú àwọn olóṣèlú, àwọn akéwì dẹ̀ rí òdodo nítorí èlò, wọ́n dẹ̀ dá ọ̀rọ̀ rú, wọ́n dẹ̀ kó sínú àwọn èèyàn. In fact, àwọn tó fẹ́ justice kàngánú àwọn tá a jọ bẹ̀rẹ̀ this justice for Timothy, àwọn kan ti relax nígbà tí wọ́n kó sínú wọn. Sọ̀rọ̀ ìjọba ara wa sọ, àbọ̀rọ̀ àwa ara wa. Ṣé Fúlàní ló pa Timothy ni? Sóòtẹ́ẹ̀lì Fúlàní ló sùn. Gbogbo orúkọ tá à ń dá láti gbà tá a ti bẹ̀rẹ̀, sáré orúkọ Fúlàní bẹ̀. Yorùbá ni gbogbo wa, àdèlà fẹ́ orílẹ̀-èdè Yorùbá. Bó ṣe wu gbogbo wa tó tá a fẹ́, ìjẹ́ gbogbo àwa tá à ń béèrè fún la fẹ́ lóòótọ́.
ǹjẹ́ kìí ṣe pé àgbẹ̀ ìbẹ̀bọ jẹ́ ló pọ̀ nínú wa ǹjẹ́ kìí ṣe pé àwọn ìkà ló pọ̀ nínú wa ǹjẹ́ kìí ṣe pé àwọn atanigbọ́n ni. I know human being before I start this job. Oriyomi Hamzat Rescue Mission is a registered organization under CAC, Corporate Affairs Commission, Federal Republic of Nigeria. I registered. This is what I believe in, and I keep doing it. I will keep doing it. Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin tẹ́ ẹ wò mí lórí YouTube, orí Instagram, orí Facebook, please, ẹ jẹ́ ká máa bá àwọn èèyàn wa sọ̀rọ̀. In fact, ìbẹ̀rù Ọlọ́run kéré jù lẹ́nu èèyàn. Bọ́lọ̀ bá ṣe dáyàn ló ṣe wùwá o. Bọ́lọ̀ bá ṣe dáyàn ló ṣe máa wùwá o. Ẹ jẹ́ ká jọ gbà yẹn gbọ́. Èèyàn ò ní ṣe nǹkan kan àti Bọ́lọ̀ bá ṣe dá. Bẹ́ẹ̀ni kan bá dẹ̀ ṣe nǹkan tí wọ́n ń pé ó dáa, ó láyà, ó ń bá àwọn èèyàn kan fà á, bọ́lọ̀ ṣe dáa ni. Bẹ́ẹ̀ni kan bá ń parọ́ tí ń ṣe kí ni bọ́lọ̀ ṣe dáa ni. Sẹ́ni bọ́lọ̀ ṣe dá wa tá a fẹ́ justice. Let's keep it on. Ẹ má jò rẹ̀ wá. Lóòótọ́ wọ́n ti sin Timothy. Ẹ mọ́ rò wípé àwọn ẹbí Timothy wàhálà àwọn ò fẹ́ béèrè justice ọmọ ló jẹ́ kan sí o. No, a fẹ́ fèsì ẹ̀ kó tiẹ̀ wá jẹ́ ojú kan náà ká mọ̀ pé à ń béèrè òkú a tún béèrè justice ìyẹn kú òun bẹ́ẹ̀ mọ́ a ti sin ọmọ wa tó lọ. Now justice làwa ń béèrè fún. We can face it, we can have it. Justice for Timothy, justice or nothing. What we want is justice for Timothy. We don't have any business with Adedoyin. We don't have any business with anyone. We don't have any business. But we want justice. But I'm afraid. I am afraid. Ẹ̀yin tí ẹ jẹ́ alágbára tẹ́ ń gbọ́ wa. Ẹ̀yin ọlọ́pàá tẹ́ ń gbọ́ wa. Kudos to CP Túnjí Dìísù. Ọlọ́run á dúró tì yín. IG, we appreciate you. Chief Justice of the Federation, thank you. We appreciate you. His Excellency, the President of Federal Republic of Nigeria and Commander-in-Chief of Army Staff, General Muhammadu Buhari, retired General Muhammadu Buhari, President Muhammadu Buhari, we appreciate you. God bless you. Ṣàṣeyọrí ẹ̀gúnlẹ̀ ayọ̀. Ẹ̀rù ń bà wá ní Ọ̀ṣun lóṣogbo la kígbékígbé ẹgbẹ́ kéèsì bọ́ s'Àbújá. Kéèsì bọ́ s'Àbújá ẹ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ takuntakun. I appreciate yín. But ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń ṣókùnkùn sí wa báyìí o. Òkùnkùn ti pọ̀ lórí ọ̀rọ̀ ìjùmọ̀lẹ̀ lọ báyìí o. Yes, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti ń ṣókùnkùn sí wa báyìí o. On daily basis ni màmá come online now. On daily basis ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share rẹ̀. Kán mọ̀ pé kó rẹ̀ wá, kán mọ̀ wípé a fẹ́ justice yẹn. There is one system in Nigeria. Tí nǹkan bá ti wú sókè àwọn tó ṣe kíní yẹn wà calm. Ẹ má wọrí o. Ẹ̀yin ọlọ́pàá ilẹ̀ sáà mọ̀ sí ẹ̀yin lọ. Ẹ̀yin DPP ẹ mọ̀ iṣẹ́ ẹ̀yin lọ. Ẹ sáàrọ̀ tí wọ́n mọ́lé mọ́, ẹ tí wọ́n mọ́lé náà. Ẹ jẹ́ kí nǹkan calm. Ẹ jẹ́ kí nǹkan calm. Nǹkan padà calm. Bí wọ́n ṣe kígbe nìyẹn wọ́n padà dákẹ́. No, àdákẹ́ lórí eléyìí o. Ẹ jọ̀ọ́ ẹ má sọ kó sú yín o. Nǹkan mi wà tẹ́ fẹ́ mú o. Nǹkan mi wà tẹ́mi náà fẹ́ ṣe o. Ṣùgbọ́n wọ́n láì kálá ṣe tìkú iṣẹ́ ó yẹ ká ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ yìí náà. Lọ́yà Adédoyin ibi tí darkness wà nìyí. Lọ́yà Adédoyin ó ní wọ́n ti charge àwọn Adédoyin àtàwọn mẹ́fà kan ó lọ bá iléeṣẹ́ ìròyìn kan sọ̀rọ̀ pé wọ́n charge Adédoyin àtàwọn mẹ́fà kan wọ́n charge Adédoyin fún illegal interference of dead body. Illegal interference of the dead body, the corpse. Illegal interference of dead body. Wọ́n wá charge àwọn yòókù fún murder, conspiracy, attempts to destroy evidence, removal of CCTV, kìnnìkan. Kí ló dé tí wọ́n charge Adédoyin fún illegal or whatever interference? Where legal requirement? Kìnnìkan interference with the dead bodies. Irú charges wo nìyẹn? Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ mo dẹ̀ ti ń kígbe mo pe lọ́yà Timothy lọ́yà family Timothy mo ní ẹgbọ́n ṣe tí wọ́n charge wọn fún nìyẹn ó ní kò dẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Mo pe àwọn family Timothy
ṣé tí wọ́n charge wọn fún nìyẹn ó ní kò jẹ́ bẹ́ẹ̀ ókè eléyìí ti jáde pẹ̀lú tó ní wọ́n charge wọn fún ẹ̀yin family Timothy ẹ̀yin náà jẹ́ káwọn tí wọ́n charge wọn fún náà abẹ́yìn ò wà entitled sí tí lọ́ọ̀yà Adédoyin wà entitled sí ni sẹ́yìn ò lè rí charges tí lọ́ọ̀yà Adédoyin rí tiẹ̀ ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ mọ́ bá mi ká lọ lọ́ọ̀yà Adédoyin ló rí charges ó ní wọ́n charge Adédoyin for murder ṣé ìyàwó Timothy safe tí wọ́n bá charge Adédoyin for murder ṣé àwọn ọmọ Timothy safe tí wọ́n bá charge Adédoyin for murder ṣé àwọn nígbà tá a ti ń kígbe náà ń kígbe wọ́n gba Timothy ṣé àwọn olókùn yẹn gan là ń kígbe ní Adédoyin tí wọ́n bá gba bẹ́ẹ̀lì Adédoyin lẹ́nìí tán fún ní lesser case tí wọ́n fi lesser charges tí wọ́n fi lè gba bẹ́ẹ̀lì tán bá gba bẹ́ẹ̀lì Adédoyin lónìí tádédoyin bọ́ta ta lẹni náà tí ó fọ́lọ́ kéèsì Timothy lọ títí mọ́ ta ló ní tọ̀hún tí ó fọ́lọ́ kéèsì Timothy lọ títí mọ́ ṣé kéèsì ò ti kú because àwọn kankan wà tó yẹ kí á máa wò ká lè mọ fura sí torí pé tó bá yíwọ́ tán ká má sọ pé èmi òkè èmi ò mọ kígbe ní títà jọ mọ wò ẹ̀yin tẹ́ ẹ bá ní àǹfààní sí àwọn ọlọ́pàá ò lè fún mi charges n kì í ṣe family Timothy mi ò dẹ̀ kì í ṣe family Adédoyin mi ò dẹ̀ kì í ṣe lọ́ọ̀yà Timothy mi ò ṣe lọ́ọ̀yà Adédoyin ṣùgbọ́n àwọn family Timothy mo ní charges tí mo gbọ́ ní ilé yìí ó kù ọ̀la tá a bẹ̀rẹ̀ planning òkú Timothy ni mo rí kíní yẹn tó jáde ìgbà tí mo rí Àgídìgbò mo ti rí ìgbà tí mo rí Àgídìgbò kí ni sọ́ọ̀sì wọ́n ní Punch newspaper ìgbà tí mo ka story yẹn dáadáa mo rí pé lọ́ọ̀yà Adédoyin òun ló lọ bá Punch newspaper tó lọ fún wọn ní story one-legged story ni kò sí reaction family Adédoyin family Timothy tàbí lọ́ọ̀yà family Timothy kò sí both family and the lawyer from the Timothy side were not represented in that particular story so kí náà gbìyànjú àti sọ ni pé ṣé story yẹn wá true àbí kò true ẹ tí ó sọ pé nǹkan kò true yóò mú nǹkan tí ó fi kanta ẹ̀ wá tá a bá sọ pé irọ́ ni lọ́ọ̀yà Adédoyin pa charges tó sọ yẹn irọ́ ni tí wàá dà sódì ìgbà tá a bá dé court abẹ́yẹn ò mọ̀ pé adájọ́ tá à ń sọ yẹn ìtí wọ́n bá gbé níwájú adájọ́ ni ó dà á kó jẹ́ pé níṣẹ́jú adájọ́ kan báyìí ni wọ́n fi pa Timothy kọ́rẹ́ńtọ́ pa báyìí tàbí kádájọ́ yẹn wọnú ayé kó ní òun mọ̀ kọ́mọ̀ wípé Adédoyin ló pa Timothy gẹ́gẹ́ fúnra rẹ̀ gẹ́gẹ́ wo tí wọ́n sọ yẹn ààrí ni kó ní òun mọ̀ débẹ̀ kó mọ̀ tí ò bá sí nínú charges tí wọ́n gbé lọ court kó lè ṣe nǹkan kan kó lè sọ̀rọ̀ ń pa ẹ̀ ọjọ́ tí wọ́n àárẹ̀ mi ní court fún ẹ̀ṣẹ̀ tí mi ò ṣẹ̀ adájọ́ tí wọ́n gbé mi lọ wájú ẹ̀ ó ti ń follow mi for the past 10 years ó dẹ̀ sọ fún mi pé torí ìtẹ̀rí gẹ́gẹ́ ló ń ṣe láìkí rédíò pé òun nífẹ̀ẹ́ mi púpọ̀ ìgbà tí wọ́n gbé kéèsì yẹn síwájú òun ó wá ní charges tán gbé wá yìí kó jẹ́ pé ọmọ òun gẹ́gẹ́gẹ́gẹ́ ni wọ́n gbé wá òun ò gbọ́dọ̀ túlẹ̀ torí pé criminal case ni murder case náà charge mi fún magistrate court dẹ̀ lọ́dọ̀ àwọn gbọ́dọ̀ establish ẹ̀ ní lọ́dọ̀ àwọn tí legal advice ó fi jáde láti DPP legal advice ó bá jáde láti DPP yẹn ní ó sọ bóyá wọ́n parọ́ mọ́ ni àbí wọ́n sòótọ́ tí wọ́n bá wá establish case yẹn wọ́n wá gbé lọ sí high court nìkan ni ló ní right láti gba bail ni so mo dẹ̀ mẹ́rin tó ṣe bíbá ọlọ́pàá tí ó jẹ́ legal officer wọn níbi tí wọ́n ti charge mi ó ti yànyàn jẹ́rí tó gbowó lọ́wọ́ ẹni yẹn èmi ni mo lọ bẹ́ẹ̀ ni yẹn gba owó lọ́wọ́ ẹ̀ ó sì tàka sí níjọ́ yẹn bí wọ́n dẹ̀ ṣe mú mi dé Ìyàgànkù ló gbé àwọn press wá bá mi tó ní kán máa rìkọ́ọ̀dù mi nínú irin tó sọ pé òun ó fojú mi rí mọ̀ bo òun ló dẹ̀ máa kọ charges tó máa lọ sí court nípa kéèsì wa so what do I expect ìgbà gbogbo pé lágbájá ni ó kọ charges tí wọ́n fi gbé mi lọ court o what do I expect so ó láti ó kọ kíní yẹn tó jẹ́ sẹ́ pé adájọ́ yẹn gò ní choice ju pé kẹ́kọ̀ọ́kọ́ lọ já mi ságodi lọ ètò gbé mi dágodi nìyẹn
so nígbà tí charges bá ti wá jáde ṣé bí tí mo fi kígbe pé kí wọ́n bá wa wá nǹkan ṣe sóṣogbo nìyẹn wípé Adédoyin lọ sunlé o Adédoyin ò sùn police station o police station tí Adédoyin wà tí wọ́n fún ní preferential treatment yìí tó lọ sunlé yìí ibẹ̀ ni wọ́n ti kọ charges jáde o tí wọ́n fi gbé lọ kóòtù o so Adédoyin bá ti rójú re wọn irú charges wo la expect kan kọ jáde láti irú police station yẹn tí wọ́n fi gbé lọ kóòtù tí wọ́n bá dẹ̀ ti kọ charges ní police station lọ kóòtù lágbára lórí adájọ́ àbí lórí lọ́yà ní tí wọ́n bá gbé lọ náà ni wọ́n máa argue the argument tí wọ́n gbé lọ ní lọ́yà méjèèjì ọmọ ọba àjẹsáàlù jù bẹ́ẹ̀ lọ nítorí ọjẹ́ ìtẹ́lá gbé lọ kóòtù ni wàá argue so ṣé kálẹ̀ wàá fọwọ́ lẹ́rẹ́ títí tí wọ́n fi wá gbé charges tí yóò wá defeat case wa lọ sí court ká tó wá gbọ́n kígbe ni. We need to wake up. This is high time. We shout, we cry out. We want to know the charges. Wọ́n ní wọ́n ti gbé charges lọ sí kóòtù, wọ́n retí date. Àwọn family and Timothy wọ́n rí charges now. Lọ́yà Adédoyin sì sọ pé charges tí wọ́n gbé lọ lélẹ́yìí. Are we not defeated already before we even get to the court? Do we have a case? We don't really have a case again. Because I said, I am afraid. Artist Timothy lóòótọ́, we don't need to relax now. Lawyer Timothy, lawyer family Timothy, please do us a favor. We want to see the charges. We want to see it. You can travel to Abuja. Let us see it. We know you are trying. You are, in fact, ọkùnrin ni lawyer yẹn, ọkùnrin ni yẹn. Wà á sórí rẹ̀ láyé gbogbo bí téèyàn bá ń dé tó máa ń kàánú Ọlọ́run wà á máa kórí láyé torí pé ẹbí Timothy ò lówó tó pọ̀ débi pé wọn ò rí sáànù gbà bí àwọn kan lè gba sáànù bó ṣe wù wọ́n lè kó sáànù 50 wà kóòtù jọ yẹn but you stand your feet Ọlọ́run ò ní fi ẹ́ sílẹ̀ ìwọ lọ́ọ̀yà family Timothy yìí Barrister Naim God bless you but please we have spoke this morning and I let you know my concern. Please do us this favor. Right then, I learned you have petitioned the IG that you don't want the case to come up in Abuja. You want the case to come up in Osogbo, where the crime was committed. Thank you for that. But case coming up in Abuja, case coming up in Osogbo, I think what matters most now is for us to know the charges. Tó bá jẹ́ charges tá a kà yẹn inú wọn gbé lọ court ní case o àti wà defeated o wọ́n gba bail Adédoyin o and once Adédoyin is bailed out forget the case is finished once tẹ́ bá ti bail Adédoyin case ti finish o mo tún pọ̀ lọ́la lágbára Ọlọ́run ìkọ́ ìkédu agara ìdán Ọlọ́run ọba ìfẹ́ kó pọ̀ jù ẹ bá mi share rẹ̀ ẹ gbé sórí post yìí attention ara wa là ń call tẹ́ ẹ bá rántí láti ìgbà tí case ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ibi tí nǹkan ti lè wó ni mò ń nawọ́ sí mo tún ti nawọ́ sí eléyìí ẹ tún bá mi yẹ̀ wò lọ́yà Timothy lọ́yà family Timothy ó ti petition IG ó ti right wọn pé kéèsì yẹn àwọn ò fẹ́ kó come up l'Abuja àwọn fẹ́ kó come up l'Óṣogbo anyway he's a lawyer wọ́n mọ orísìí náà fi ṣe yẹn charges wọn àti fún wọn charges àti ọjọ́ Thursday tó lọ ní láti wà lẹ́nu ààfún yín lónìí ààfún yín lọ́la ẹ̀yin náà rí níbo ni lọ́yà Adédoyin ti wá rí charges tó gbé lọ sí Punch newspaper mo mọ̀ pé lọ́yà Adédoyin ò jẹ́ díà Punch kó gbé irọ́ lọ bá wọn bẹ́yẹn tó bá sì gbé irọ́ lọ bá wọn lóòótọ́ ẹ̀jẹ̀ á gbọ́ pé irọ́ ló gbé lọ kí Punch ọmọ ìpẹ́ ní ibi ni lọ́yà Adédoyin yes now ẹ má gbàgbé o wípé lórúkọ Adédoyin ní tí wọ́n sì gbé lọ ilé ẹjọ́ ni pé n gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí ṣẹ́gbọ́ mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ lórí ọ̀rọ̀ yìí gbogbo ètí mo ti sọ pátápátá kí n lọ yọ kúrò kí n lọ delete ẹ̀ tí ìbéèrè wọn tó bá jẹ́ tí ilé ẹjọ́ fọwọ́ sí a jẹ́ pé mi ò ní láǹfààní àti sọ nǹkan kan mọ́ lórí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n mo wá ń kígbe báyìí kó tó tiẹ̀ wá ní pé ilé ẹjọ́ fọwọ́ sí o ilé ẹjọ́ ò ní fọwọ́ sí o I am calling the attention of the public I'm calling the attention
of the masses. I'm calling the attention of the justice agitator throughout the world. We want to know the charges. Wọ́n sọ pé wọ́n ti charge Adédoyin àtàwọn mẹ́fà yẹn. Kí ni charges tí wọ́n fún wọn? We want to know. Ṣé lóòótọ́ ni tí lọ́yà Adédoyin sọ ni àbí another charges? Táwọn ọlọ́pàá ò bá ní jáde bá wa sọ̀rọ̀. Kò pọn dandan, kò sínú iṣẹ́ wọn pé constitutionally o ẹ gbọ́dọ̀ jáde bá wa sọ̀rọ̀ o, wọn ò gbàṣẹ sọ̀rọ̀sọ̀rọ̀. Iṣẹ́ investigation nígbà iṣẹ́ wọn dẹ̀ come pẹ̀lú kí wọ́n mọ tọ́jú àṣírí oríṣiríṣi. There's nothing bad in that. But nítorí mú Adédoyin lọ́dún charges tí wọ́n fi gbé àwọn èèyàn lọ court. Àwa tá a ní case tá a jẹ́ family Adé Timothy ó yẹ káwa náà mọ̀. Tí wọ́n family Timothy bá ti wá mọ charges tí wọ́n fi gbé ẹni tí wọ́n lọ́pàá àbúrò àwọn tí wọ́n rò pé ó pa àbúrò àwọn pọ̀ mọ́ àwọn tó bá ti wá rí charges yẹn kí ó jẹ́ àmọ̀ náà. Mr. Gbadé, tell us. Adé Timothy's wife, ìyàwó Timothy, please tell us. Àrẹ̀mọ, tell us. Ẹ jẹ́ ká mọ charges tí wọ́n fi gbé Adédoyin àti àwọn tó kù. Torí pé charges yẹn iná ti tàn padà. Nígbà tó ń pẹ́ ni. Ẹ má bínú, ẹ má fún un bẹ́ẹ̀ o. Torí pé ètò mú lọ́yà Adédoyin tó fi mọ charges tí wọ́n fi gbé